mashallah mo sọ njọ́ sí pé ogun tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ká máa bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi a ṣiṣẹ́ ni a fọbọ́ ni a nulẹ̀ ni a nu bu nǹkan ni ìjà máa sí pẹ̀lú bisimilayi ó náà lárábìnrin yìí ṣe kódà tó bá fẹ́ bu nǹkan fọkọ rẹ̀ bisimilayi ni yóò gbé fún bisimilayi bẹ́ẹ̀ ni inú bí ọkọ rẹ̀ bí ewé lógun bisimilayi gbogbo náà wà fẹ́ pẹ̀lú bisimilayi ó gbé lẹ́lẹ̀ ní ọkọ wa ń wò pé jọkọjọkọ tí ti fojú ẹ̀yìn mọ̀ pẹ̀lú bisimilayi tán sí Allahu Akbar ọjọ́ táwọn yìí pé ìyàwó nínú ilé lọkọ rẹ̀ bá dé sẹ́wọ̀n bó ló tẹ̀ sí ẹ̀ o wedding ring rẹ̀ gbà ọmọ bó ṣe tóbi tó ọ̀sìn mọ́ bó ṣe níye sí lọ́kàn mi lọ fi pamọ́ o kò gbúdọ̀ sọ́nù o ń béèrè lọ rẹ̀ ìyàwó náà bá lọ fi pamọ́ ọkọ yẹ̀ wò àìdá tí ń gbénú ẹ̀dá aburú tí ń gbénú èèyàn ló bá padà lọ ó ti rí tíyàwó rẹ̀ fi sí bó ṣe mọ̀nà ìwọlógún bísímìláì tẹ́ ẹ̀nìjà gbélé wọ lọ́kọ̀ọ́kọ́ gbẹ̀sìn ni ìwà òbóyọ́ ọlọ́run rẹ̀ ṣe ń bẹ lẹ́yìn rẹ̀ lónìí ó rí gbì ló bá lọ jù ní odò ń gbòdọ́jọ́ kan lọ́kọ́ bá dé ìyàwó mi àtàtà ìyàwó mi kí ni wedding ring tí mo fún kọ́ ìyàwó bá ní tọ́ bisimilayi ló bá tún lọ mú wá bisimilayi ọkọ wa ò gbé wedding ring tí mo fún ọ náà ni Allahu Akbar àṣebọ́kọ́ ṣe ju odò tán ẹja kan wà tẹ́bi ń pa òun rògbò ń jẹ ni ló ń bá wọn ló bá jẹ gbàtẹ́já jẹ ọkọ náà ló tún wá lọ rẹ ẹja ń wálé padà wá fún ìyàwó rẹ̀ gbà tí ìyàwó gbẹja aya rere lọ́ọ̀dì ọkọ pẹ̀lú bisimilayi ló tún fi gbà á ìwọ̀n ń du ẹja ńlọ ló lanú ẹja ló bá wedding ring ń bẹ̀ wedding ring oyè àsánù bisimilayi ó tún mú ó tún lọ́ọ́ dá padà subhanallah àsẹ́ni tí ọlọ́run bá mú ẹ̀dá kan lè mú ẹni tẹ́lẹ̀ ò bá dójú tì ẹ̀dá kan ní dójú tì àti gbogbo ẹni tẹ́ ń wò mí pátápátá àtẹ̀mí àti ọlọ́run ní dójú tì à gbogbo ọ̀tá tí ń bẹ nú èèyàn àìdá tí ń gbé nú ẹ̀dá tẹ́lẹ̀ wọn fi bá a ṣe mọ àwọn òfin mọ̀ wá ọlọ́run o mẹ́sẹ̀ ń gbèrò báwa náà fi mẹ́sẹ̀ tó bá a fi hàn wọ́n kódà tí wọ́n bá jẹ́wọ́ tó máa sọ pé àwọn fẹ́ fàyè hàn ọlọ́run bá a fọ̀nà ọ̀run hàn wọ́n please share this program ẹ jẹ́ kó lọ fà kẹlòmínú kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ gbogbo tó bá fẹ́ ṣe bẹ̀rù ọlọ́run sì bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba Alfa Jeje Agba ló kọ́ mi o salamu alaykum.